Àṣàbí Oniyun ẹni ò mọ́ba ní ìfọ̀bá ń ṣeré má sẹ́yìn gbàsúgbàsú nínú ìlú. mo ní kí n wá fi ọ̀rọ̀ kan tó yín létí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nínú ìlú yìí wípé ọmọ kan ṣoṣo ló kù mí kú. Àṣàbí Oniyun o. ayé mọ̀ níkà o ayé mọ̀ dóró o. ọmọ ṣẹ́gun ṣẹ́gun o ọmọ ṣẹ́gun ṣẹ́gun ọmọ ajágilẹ́gbò ṣoògùn oògùn tí ó jẹ́ ewé rẹ̀ lẹ́kùn kan ẹkùn agbọ́nrẹ́jìgì oògùn ń dànù ọmọ ọ̀dọ̀ àgbàlagbà àpẹ́ gúnyángúnyán èyí tí òfìsì rẹ̀ ṣe ìyàn wa mọ́ lẹ́mọ́ ni rọ́kàrọ́kà Yabi, ẹ̀jẹ̀ bàrẹ́. Yabi, Anike ti ibi lọ́kọ̀. Anike. Anike má sábà. Kí ló sàlà ní? Kí ló sàlà ní? Èmi egun jọ bí aláyà tó kì. Kódà wọ́n ní kò dáa káwọn ṣí orí àdódìde láàfin ni ó yẹ kájọ wà mí ni. ní tí mo fi ní kàn pè yín fún mi ni wípé bẹ́ẹ̀ tí ń wo èmi Àṣàbí Oniyun mo fẹ́ wọ ààfin lọ mo fẹ́ rèéṣe wọn mọ́sẹ́. Àṣàbí wo sọ́tún lórúkọ mi ti ń jẹ́ àbíwèrè Oniyun ẹ̀fọ́ nílẹ̀kẹ̀ sí. Kódà bẹ́ẹ̀ yóò obìnrin ọ̀dọ́ tó bá jẹ́ ọ̀dọ́ lóbìnrin bó bá lóyún sínú ọ̀run ni yóò ti rè. bẹ́ẹ̀ ni olórí àbí kí náà ti ń pè ẹ́ ọmọ gan-an. Àbí wọ lọ yìnbọn. èmi ni mo yìnbọn. obìnrin gbọ́ làbí lọ́dọ̀ láàrọ̀. ohun tí ń kan mí lóminú ni pé ṣé bí ìyàwó Àṣàbí ó ti mọ palẹ̀ kankan bí bàbá ti ṣe. Tó bá mọ dùgbẹ́ kò lè mọ dùgbẹ́ tó bá mọ dùgbẹ́ kò lè mọ dùgbẹ́dùgbẹ́ tádàn rọ̀ lókè torí tó bá kọwọ́ kankan dán àdán á fi rọ́gí. ẹ má wàá gbàgbé wípé kò sí ibikíbi tẹ́ ẹ lè sá lọ kò sì sí ẹ̀mí tẹ́ ẹ lè sáré bẹ́ẹ̀ bá wọnú ọlẹ̀ èmi kékeré àdó ní wọ́n jáde ní fọnáfọ́sí. dájọ́ ọjà bẹ́ẹ̀yàn bá pọnmọ wọ́dọ̀ tí ọ̀bá fújà èso ọ̀sẹ̀.